ṣé Jésù gun pléènì ṣó ní kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ńlé ẹṣin níjọ́ tó fẹ́ wọ Jerusalem tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyìn rere ẹ̀ tó dé kínní ó sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní pé ẹ lọ síbẹ̀ yẹn ẹ bá kẹ́tẹ́kẹ́tẹ́ kan ẹ tú wá tí wọ́n bá bi yín léèrè pé kí ni ẹ tú kẹ́tẹ́ sí ẹ sọ pé Olúwa ni òun fi ṣe. So kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn náà ló gùn wọ Jerusalem tó fi ń kígbe Hosanna Hosanna fún. So àwọn èyí níjọ náà aṣọ mélòó ń Jésù ni. Allahu Akbar. So nígbà tá a dẹ̀ wà ń léèwé sẹ́ tá a bá inú àwọn kìíní láàárọ̀ tá a bá ń ṣe wọn ni mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Yakubillah. ìgbà tá a wà ní primary school nǹkan tí à ń kọ́ tá a kọ́ lára sọ láàárọ̀ so mo fẹ́ dàbí Jésù ṣé wọ́n dàbí Jésù. ẹ̀yin kiri yóò ṣe dàbí Jésù. nínú ìwà pẹ̀lẹ́ wo la rí lára rẹ tó máa bọ́ sáàárín àwọn congregation rẹ tó máa ń pè é pa wọ́n gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹ yanjú wọn kúrò. ìwà pẹ̀lẹ́ wo ló wà lẹ́nu ẹ bí Jésù ṣó dàbí Jésù. kò sẹ́ni tó lè gbọ́rọ̀ bínú lẹ́nu ẹ̀. ó ní kò sẹ́ni tó lè gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Allahu Akbar. ọ̀rọ̀ bínú là ń gbọ́ lẹ́nu yìí ọ̀rọ̀ dàlúrú là ń gbọ́ lẹ́nu yìí ọ̀rọ̀ kórìíra là ń gbọ́ lẹ́nu yìí. àwọn Júù ẹni tí ó bá kí ń ṣe Júù Gentiles ni wọ́n máa ń pè wọ́n. so ṣé Jésù wá ní kẹ́ kórìíra àwọn Gentiles nínú gbogbo wàásù ẹ̀. kódà àwọn ẹni wọ́n persecute ẹ òun náà kàn ságbélébu ọkẹ ká àgbà fún yín bẹ́ẹ̀ pé òun náà ni wọ́n kàn ságbélébu torí ọ̀rọ̀ táwa fẹ́ lò yìí. Ayakumullah. Ayakallah. agbada bẹ́ẹ̀ ni so wọ́n kàn àyàn kọ́ là ń bá yín sọ ẹni wọ́n kàn yes wọ́n kàn àmọ́ ńgbà tó wà lórí igi àgbélébù yẹn èyí tó wí ni pé baba dáríjì wọn torí wọn ò mọ tí wọ́n ń ṣe so kí ni wọ́n ti ṣe fún wọ tí wọ́n wá sọ̀rọ̀ tó dùn wọ́n tó burú tó nǹkan tí wọ́n fi kàn yẹn tí wọ́n wá mú mọ́ra tó wá sọ pé baba dáríjì wọn torí wọn mọ nǹkan tí wọ́n ń ṣe ni. so àwọn yìí mo sọ mo ní pé a ti bá a débì kan